ẹ kú dédé àsìkò yìí ní gbogbo kíbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Connect Worldwide YCW. Àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o. Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì náà ni ó ti ké sí àwọn ọba káàkiri ilẹ̀ Yorùbá wípé kí wọ́n túbọ̀ fọwọ́sowọ́pọ̀ o pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò gẹ́gẹ́ bí apá kan láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí, ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn mìíràn nígun káàkiri ilẹ̀ Yorùbá. Ọba yìí sọ eléyìí di mímọ̀ níbi ètò ayẹyẹ Ifá eléyìí tó wáyé ní Ilé Ifẹ̀ tọdún 2026. Níbẹ̀ náà ni ó ti sọ ìdí pàtàkì láti fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo àwọn agbègbè káàkiri ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ rẹ̀ ẹni tó rẹ̀ jẹ́ Moses Ọọ̀ni ti rọ gbogbo àwọn ọba pátápátá láti gbáradì o láti rí dájú pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìjọba àtàwọn òṣìṣẹ́ elétò ààbò. Bákan náà ni ó sọ di mímọ̀ wípé gbogbo àwọn ìṣẹ̀ṣe eléyìí tí a ti gbàgbé lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá kábẹ̀sì ní mú wọn wá sí ojúṣe o, kábẹ̀sì ní tẹ̀lé ìṣẹ̀ṣe, kábẹ̀sì ní lo gbogbo àwọn àbáláyé wa láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ káàkiri ilẹ̀ Yorùbá. Mélòó la fẹ́ kà nínú Eyín Adépèlé? Ẹ wò ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi èròǹgbà yín sí abẹ́ comment section. Kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ tí Ọọ̀ni sọ yìí? Ẹ bá mi fi èròǹgbà yín sí abẹ́ comment section mi. Okay.